ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ní Tùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀. nínú ọlọ́run bá mi nù wàláyé wá wà nínú ráfà bí ní ìjìnlẹ̀ fẹ́ tó fara ti bí ó kejì alábẹ́nu àṣàṣì ọba mi adẹ́dà ṣẹ̀dá ọba títí rẹ̀ gbọ́ gbogbo ń tẹ́dà yín sọ lókè pẹ̀láyé ẹlẹ́tì ẹgbàágbèje tí gbọ́n tí mo máa dárí wọn ń finú sọ ẹlẹ́dà ṣẹ̀dá ọba tí gbọ́n tí gbogbo ẹ̀dá ń fètè ròyìn kò sí ní tábọ̀ sọ tó ní gbọ́ Olódùmarè ọba tójú rẹ̀ kúkú fọ́tẹ́tì rẹ̀ ò di ọlọ́wọ́n bá mi tó perégedé nínú ohun gbogbo ọba ṣe ń ṣọ̀hún ìbà lónìí o àtẹ̀rẹ̀rẹ̀ kárí ayé bí ò bá sí wo Olódùmarè bó nílé ayé bá ṣe rí bá ṣe wà jújú agbára rẹ̀ náà ló fi ń ṣọlá lórí wa alọ́wọ́n ọba mi mo ní agbára ló fi ń rọrùn tó fi ń rọ̀jò bí ọba tó tó gan ní afẹ́fẹ́ tó tó gan ní ooru tó tó gan ní gbogbo tẹ̀dá ayé kan lè gan ní ìbà lónìí lórúkọ rẹ̀ báyìí mo ní tó bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ ní ìròyìn láti kan ní Tùngbà 100.9 FM ní ọjọ́ àánú Wednesday bá a ṣe ń bẹ̀rẹ̀ báyìí lórúkọ rẹ̀ náà ni o ó ṣe ń bẹ̀rẹ̀ bí orí bùkátà fágbẹ́ òkú gẹ́ńtà jùbọ̀ orí bùkátà fún ní àgbàdo tọ̀dọ̀mọ̀dún bá di bùkátà fẹ́lẹ́kọ mọ́délé ayé àbí adélé ayé ni adi bùkátà ọlọ́run ọlákìtàn adégòkè lórúkọ tèmi. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní àti máa gbọ́ ìkànnì alábùkún fún alálùbáríkà yìí Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fí sí báyìí tiwa ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ òní ọjọ́rú ọjọ́ Wednesday ọjọ́ kẹjọ oṣù kejìlá 2021 ìwé aláwùyé mi sọ pé ọ̀tẹ̀ ní jẹ́ ìlú ń pè ọ́ kálukú ló ní orúkọ tí wọ́n fi ń pera wọn kálukú yálà mútọ̀run wá àbí sọ kábíyèsí ọlọ́run àbí tó yẹ pé iṣẹ́ ìwà ìṣe àbí ìṣẹ̀lẹ̀ mú kí ọmọ àpò wá bẹ́ẹ̀ tí wọ́n ń pè nínú gidi àbí àdàpè àbí àpèjẹ́ ẹ̀jẹ̀ àtọ́jú orúkọ ìtọ́ni tó bá sọ àníwí òwe orúkọ rẹ̀ ó sàn níyànjú ọ̀rọ̀ jẹ́ àṣìṣe lórí ẹ̀ o English àmì parí ẹ̀ pé it takes lifetime to establish. orúkọ bá ti da bá filẹ̀ báyìí gbogbo ayé ló máa ń báyàn jẹ́ o Benjamin Adésínà Ọlọ́runtọ́lá ní orúkọ ti èmi jìnlẹ̀ ní wẹ́rẹ́ tààrọ̀ yìí ó gbéra tán nìyẹn. tó babaláwo yẹ o iṣẹ́ yá let's go there. tó nínú ìwé ìròyìn Vanguard mi ó ti bẹ̀rẹ̀ láàárọ̀ ti tòní pẹ̀lú àwọn àkọlé tó sodo sínú ìwé ìròyìn láàárọ̀ yìí o níbi tí ọ̀kan pàtàkì lára àwọn ẹlẹ́nu lọ́rọ̀ gómìnà ta ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó fi ìpínlẹ̀ Ondo ṣe bùgbé tọ́lọ́run bá mi kádàrá àpòǹlẹ́ni àkọ́kọ́ mbẹ̀ barista Olúwarótìmí Akérédolú mọ̀ ni o níbi tán ti ń jẹ́ kó di mímọ̀ pé kò sí ṣe kò sáì ṣe kò sí ohun méjì tí àwọn gbà lérò ju pé ní agbára lọ́wọ́n bá o ó kéré tán ni o tọ́rọ́ ni o kọ́bọ̀ ni éèpìnì ni o wọ́n ní àwọn ò ní jẹ gbèsè káwọn tó kú lórí àlééfà fún ẹnikẹ́ni. nígbà tó jẹ́ pé àjọjẹ ọdún bẹ́ẹ̀ nìkan bá ní orí tábìlì rẹ̀ báyìí náà èmi náà fojú mo spa ẹ̀ ìwé ìròyìn Vanguard náà ni mo ti rí àkọlé tó wọ́n di tiẹ̀ tó sọ pé yéè inú mi ò dùn bí ebi ṣe ń pa àwọn ọmọ Nàìjíríà tó dájú ní àgbáńlá ayé lábẹ́ ìjọba tó wà lóróyè lásìkò yìí èmi kọ́ ló sọ bẹ́ẹ̀ o Isiaku Ibrahim alówólódù bí yèrè ló sọ̀rọ̀ sókè pé inú òun ò dùn ìwé ìròyìn Vanguard ló gbé akáwó. nínú wọ́rọ̀ ìlú mọ̀ aláàárọ̀ tó ní bàbá aláwìyé níbi tán ti ń jẹ́ kó di mímọ̀ àwọn mòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tá a mọ̀ sí Nigerian senators ní House of Senate lọ́nà ti ń jẹ́ kó di mímọ̀ pé ṣẹ́ẹ́rí gbogbo àkọlù àwọn agbésùnmọ̀mí ìjínigbé àti àwọn ìwà rádaràda míì bẹ́ẹ̀ wọ́n ní òun ló fà á tó bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà kódà tó fi mọ́ bárẹ́kì ológun wa. ìwé ìròyìn The Guardian tó jáde ní àárọ̀ yìí mo rí eléyìí lápá sí ètò wà pé Oyèbánjí ẹ̀ o underline lẹ́kìtì tó jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Èkìtì ó ti kọ̀wé fipò lẹ̀ ẹni tẹ́tí lẹ̀ pọ̀ ju kí ló dé sàn lé ní àbólérè àbóyọ̀rọ̀ kó kí ló dé torí nǹkan tuntun dáa ni o ó wà níwèé The Guardian tó jáde láàárọ̀ yìí àkàwọ́. inú wẹ̀rẹ̀ ló mọ̀ wà láàárọ̀ ti tòní o níbi tán ti ń jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ní pé ọ̀dọ̀rọ̀ nípa ilégbèé lórílẹ̀‐èdè yìí ó tó wọn àgbò mẹ́rin wo ó yẹ ká tó fojú mi wò báyìí o àwọn wo ló ń sọ bẹ́ẹ̀ ẹ̀ mọ́ yìí kúrò ní Tùngbà. ìwé ìròyìn The Nation ni mo ti rí eléyìí inú bíbí mi ò fi iṣẹ́ mi rán ẹ̀dọ̀ fùfú mi ò fi ọ̀rọ̀ mi lọ orí adẹ́tọ̀ àbíwá pẹ̀lẹ́ ti ṣẹ́jà Ọ̀rúnmìlà ni mo jí fi kábíyèsí àǹkọ̀ọ̀fù rẹ o bí kò kí ló wà pọ̀ kí ló dé. àwọn ọ̀dọ́ ni wọ́n bínú tán o àwọn ọ̀dọ́ kan ló bínú tán ni
ilé olùṣọ́ àgùntàn ó ń sí ọlọ́run náà tọ́lọ́ nítorí wọn bá ọba wé tí kò jẹ́ kẹ́nikẹ́ni kó ṣe níwọ̀n sí wọ́n kọ́nà lùsírè kí ló dé wọ́n ní wọ́n bá òkú ọmọdébìnrin kan tí wọ́n ti ń wá pé máa ìtọ̀ wá lẹ́kìtì àkà o. ẹ o àwọn kan rèé o àwọn ládéládé lọ́gbà lóyún yóò jẹ́ pé àwọn olórí ìlú the traditional rulers àwọn ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ fún ìjọba ìpínlẹ̀ kan pé ẹ wo àwọn bẹ̀yìn lórúkọ ọlọ́run sẹ́rí college of education wọ́n ní ẹ má gbé lọ sí ẹ̀pẹ́ o kí nìdí tán fi sọ bẹ́ẹ̀ ìpínlẹ̀ wo lẹ́yìn rò pé yẹ kó jẹ́ ẹ má yí kúrò ní tòǹgbà àyànnà náírà rẹ̀. yé ìwé ìròyìn Vanguard náà ni mo ti padà sí ọmọ orí eléyìí ńbẹ níbi tí mo ti rí àwòrán ẹnì kejì igbákejì ààrẹ Nàìjíríà ńgbà kan rí Alhaji Atiku pẹ̀lú ìgò lójú àti fìlà rẹ̀ o tí àkọlé tó gbèrú sọ pé látàrí 2023 ìlú àtìlẹ́yìn rẹ̀ nìṣó bó lọ́mọ ogun wẹ̀yìn yẹn wò wọ́n ń sọ fún Àtíkù ta ló sọ bẹ́ẹ̀ dọ́pẹ́ sí ni o wọ́n náà àwọn bẹ lẹ́yìn láti dé kíni ààrẹ Nàìjíríà. nínú ìwé ìròyìn Guardian tó jáde láàárọ̀ ti tòní ibẹ̀ làwọn gómìnà pẹ̀lú àwọn ẹlẹ́nu ọ̀rọ̀ míì tó fi mọ́ àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin gbogbo tí wọ́n jẹ́ amòfin náà ti ń jẹ́ kó ní mọ̀ pé wò ó àsìkò tó kí wọ́n yà pé ìpè pàjáwìrì láti dẹ́kun wípé ká máa pàlèlé ra ẹni láwọn orílẹ̀-èdè kan pé kí wọ́n máa wọ orílẹ̀-èdè kan kí láà dé ẹ fòpin sí ìjọ wọn ta yìí. ìwé ìròyìn Daily Trust mo rí eléyìí ń bẹ̀ ọ́ níbi tí ẹnìkan ti sọ̀rọ̀ sókè pé àwọn ìyàwó òun wives kéye nìkan o es ń bẹ lẹ́yìn àwọn ìyàwó òun wọ́n ti jápa wọ́n fi òun lẹ̀ pé ọ̀rọ̀ ìwé aláwòye mi náà tẹ̀lé pé ojú ti ọ̀rẹ́ mi ojú òtí ó ń tàn wọ́n lójú ti ni o àti pẹ̀lú bí ọ̀rẹ́ ní bá jalè ó ṣe ni ọ̀rọ̀ kan àwọn ìyàwó ẹ̀ pé ìwọ ti kúndùn àti máa jí ọkọ̀ alùpùpù ṣáà máa jígbé wọ́n rán lẹ́wọ̀n ó tún dé náà ó tún ṣe ń jalè wọ́n yà fílẹ̀ tiẹ̀ ìwé ìròyìn Daily Trust ló gbé láàárọ̀ yìí àkà ẹ̀kọ́ wà mẹ́. à ń pọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó mọ̀ ní ṣe bẹ́ẹ̀ ó ní àárò nínú ọ̀wọ́n gógó afẹ́fẹ́ ìdáná gáàsì ó mọ̀ ní ṣe bẹ́ẹ̀ ó mọ̀ ní gógó lára aráàlú ẹ̀mí ò fẹ́ gbé o fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà inú ìwé wo ló wà inú ìwé ìròyìn Vanguard ni ẹ má yí kú. Daily Trust náà mi ò tí ì gbélé mo ṣèlérí ń bẹ́ ọ pé àwọn tó ń jẹ́ pé agbésùnmọ̀mí yìí ó jọ bí ẹni pé ó ti ń bọ́ lọ́wọ́ wọn wà pé ẹ̀yin ará abúlé ẹ̀yin àgbẹ̀ tá a ti lé dànù tẹ́ àjẹ́ kẹ́ ṣiṣẹ́ tá a dá sí wàhálà tẹ́lẹ̀ àlàáfíà kó jọ báyìí ó dà pé bí kú bá tilẹ̀kùn ebi ló máa ṣe pé àwọn gbọ́dọ̀ pé ẹ padà sóko yín kẹ́ máa ṣiṣẹ́ kò sí nǹkan méjì o yé lásán kọ́ ni labalábá ń ṣọ̀rẹ́ òdòdó àtijọ́ àti ìmúlẹ̀ wà áka o. ó ní agbára o tó ní ìpínlẹ̀ Delta náà ti ń jẹ́ kó dimọ̀ pé ìjọba bẹ́ẹ̀ máa bu owó lu owó rọ̀gùnrọ̀gùn tó ń lọ bíi irinwó mílíọ̀nù náírà láti fi ṣe ọ̀run àjèjà ìyẹn bọ́sì fún àwọn akẹ́kọ̀ọ́ ti ẹ̀ka ẹ̀kọ́ ọdún 2020-2021 bọ́sì àwọn akẹ́kọ̀ọ́ lọ ní ìpínlẹ̀ Delta. ìwé ìròyìn The Nation ni mo ti rí eléyìí o pẹ̀lú àkọlé tó hàn débẹ̀ pé ẹ gbà wá láàyè kí a fi agbára kún agbára àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn níbo ní apá gúúsù ìwọ̀ oòrùn bí àwọn olóṣèlú sókè báyìí àwọn náà ni àwọn gómìnà tí wọ́n ń bá FEG sọ̀rọ̀ pé ẹ fún wa láǹfààní kí a gbé agbára wọn kí ètò ààbò láti pàṣẹ wọn náà tún lè fẹsẹ̀ rinlẹ̀. nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ìyẹn ìwé ìròyìn Vanguard náà ti ń jẹ́ kó di mímọ̀ pé àwọn ọmọ ogun òfurufú orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà látàrí wípé wọ́n sọ ibùgbé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí wọ́n sọ wọ́n di eérú ní tó jẹ́ pé wọ́n ń dúnkùkù lajà mọ́ ọ̀rọ̀ àlàáfíà àwọn olùgbé ní agbègbè Kaduna àti Abuja kódà Naija. kábíyèsí ọlọ ọlọgẹdẹ ọfun ti ń dá tòlótòló lágbára Ọlọ́run abójẹni jíjẹ ẹ̀yin sàmúra lẹ́yìn náà jẹ bẹ́ẹ̀. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. Lágbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. Lágbọ́jìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú.
pesa inyego, kilo pesa inyego, oto bigidi kambata, baby, boda. Yes, be a boda. The money gonna know my love. If you do well, I could do you well. Hey, mama, do you get me, mama? Time for enjoyment. Time for celebration. Join Tungba 100.9 FM as we present Tungba Christmas Fun Fair 2021. It's going to be a whole new experience with music, Bumper gifts, swinging, face painting, games, and many more. The gate fee is 1,500 naira only. At Tungba Event Center, Tungba Close on Norfolk Estate, off Ishagamu Road, Italuwo, Ikorodu. The time is 10 a.m. prompt. Starting from 13th to 26th of December. And the 23rd of December is a Wewoi Day, a day to celebrate and represent our culture. On the D-Day, which is 25th and 26th of December, Saturday and Sunday, the grand finale. Tickets is 1,500 naira for children, while adults 1,000 naira only. For more information, call 080 77 49 8248 080 77 49 8248. Tungba Christmas Fun Fair 2021. It promises to be exciting. No more what àfẹ̀mọ́júmọ́ tó gbóná lálálá. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. Tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. ìjìnlẹ̀ ní ìròyìn ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú láti kẹ́ni tó ń gba 100.9 FM FEC ní tiwa. ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ ká gbà fún babaláwo yìí ẹni Jaya. tí ó máa bẹ̀rẹ̀ ó ń tẹ̀síwájú rẹ̀ o adúpẹ́lẹ́ ọlọ́run inú ìwé ìròyìn Vanguard ni wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò láti mọ yànyàn náà lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn àkọlé tá a ti mú gbogbo ìjẹ́jẹ́ mọ̀ pé ìpínlẹ̀ Ondo ni mo sáré mórílé báyìí níbi tí ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ondo mò ń sọ̀rọ̀ nípa Barrister Olúwarótìmí Akérédolú fúnra ẹ̀ gómìnà tó dáa nípínlẹ̀ Ondo nù o wọ́n sọ̀rọ̀ kan láàárọ̀ ti tòní wọ́n ní pé wo ẹni bá ti lórúkọ kì í fẹ́ bàjẹ́ láéláé nítorí pé ẹni bá ti lórúkọ àmọ́ tọ́jú rẹ̀ bí àwọn ṣe tọ́jú ohun ìní ẹ̀ ni o nítorí ẹni torúkọ rẹ̀ bá ti bàjẹ́ ayé rẹ̀ ti tán ni o ó ti tán pátápátá kí ló fa díẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ondo Akérédolú fi bẹ̀rẹ̀ sí pàṣẹ àmọ̀ bẹ́ẹ̀ wọ́n ní pé ṣe rí lórúkọ ọlọ́run ọ̀gá ògo àwọn ti ní ìpinnu pé bó tilẹ̀ òkè ìjì kí ó jà tó ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo tí ìbá ti lè ṣẹlẹ̀ kó tó di pé àwọn dé ipò apàṣẹ làwọn ti ní lọ́kàn wípé lágbára ọlọ́run ọba àwọn ò ní jẹ gbèsè ilẹ̀ faraàlú ní pàtàkì lọ fẹ́ni tí ó gba iṣẹ́ ṣe lẹ́yìn àwọn ò yí pé kò ní dáa kó jẹ́ wípé gbèsè tí ọ̀pọ̀lọpọ̀ máa ń san lẹ́yìn tí wọ́n bá gba ipò lọ́wọ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ kúrò ńbẹ̀ wọ́n ní pé ohun burúkú gbà ni àti pé ẹni bá ti mọ̀ wípé nǹkan ó dáa kó yá ṣàtúnṣe ni o wọ́n ní lóòótọ́ àti lódodo ọ̀rọ̀ pandemic tó ré kọjá tá a mọ̀ sí COVID-19 yéé coronavirus nígbà yí ẹ̀
wọ́n ní pé ó mèlú lògbòlògbò ó ba àwọn bíbà ní ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ tó jẹ́ pé ó mórí ètò ọrọ̀ ajé àwọn ó dà bùkodò kò jẹ́ kí nǹkan lọ bó ti tọ́ àti bó ti yẹ o wọ́n ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bó tilẹ̀ kó mi àwọn lògbòlògbò tó àwọn sì ń bá Olódùmarè sọ̀rọ̀ o táwọn sì ti ń gbé ìgbésẹ̀ rẹ̀ wípé lágbára Ọlọ́run Ọba àwọn ò ní jẹ òṣìṣẹ́ kankan ní owó kankan kódà owó ọjọ́ kan lásán àwọn ò ní jẹ wọ́n káwọn tó fi ipò sílẹ̀ àti pé gbogbo ọ̀rọ̀ gbèsè wípé kí gómìnà tàbí ààrẹ ó máa jẹ gbèsè ilẹ̀ faraàlú kó máa jẹ gbèsè rẹ̀ fáwọn tó ń bọ̀ wọ́n ní kí ló wá dé if you can't wipe away my tears never cause any problem for me o wọ́n ní pé ẹni tí ò bá tiẹ̀ lè gbìyànjú àti gbé ẹrù òṣì kúrò lórí èèyàn má tún dì í kún wọ́n ní pé bí àwọn ò bá lè sọ pé kí àwọn ó jẹ́ kí ìpínlẹ̀ Ondo kó tiẹ̀ wá jẹ́ ìpínlẹ̀ tí ó jẹ́ pé owó rọ̀ṣọ̀mù nínú rẹ̀ kó tó di pé àwọn kúrò wọ́n ní pé àwọn ò ní jẹ gbèsè ilẹ̀ o gẹ́gẹ́ bí ìpinnu tí àwọn ní ẹ̀wò àná òde ni wọ́n tẹnu bọ̀rọ̀ níbi tí wọ́n ti gbé bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ tọ́rọ̀ kan tí wọ́n ń tukọ̀ lù ní ìlú Àkúrẹ́ olóyè mẹ́kùn ní ti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì àwọn ohun tó fà á tí ìlú fi máa ń jẹ gbèsè tí gómìnà fi máa ń jẹ gbèsè táàrẹ fi máa ń jẹ gbèsè àti ọ̀nà tí wọ́n lè gbà tí ó jẹ́ pé wọ́n fi lè gbà san gbèsè ọ̀hún o wọ́n ní ìpinnu ó ṣe pàtàkì ẹ̀dá tó bá fẹ́ràn aráàlú ńkọ́ kò ní fẹ́ jẹ gbèsè ilẹ̀ dọ́mọ o. ẹ wo ìwé ìròyìn Vanguard ló wà láàárọ̀ ti tòní. kábíyèsí Ọlọ́run ìwé ìròyìn Vanguard náà ni o mo jẹ́lẹ̀ ìwé mo rí bẹ́ẹ̀ o níbi tó ti hàn dé pé ẹnìkan sọ̀rọ̀ sókè Isiaku Ibrahim ni o pé inú mi ò dùn torí pé ebi ń pa àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó dáa jù ní àgbáńlá yé ní abẹ́ ìjọba ààrẹ Muhammadu Buhari tí a wà yìí àkọlé tó gbèrú nìyẹn o ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní kì í gbóná ká pé ó tutù bí ṣe é ṣe ni là wé àti pẹ̀lú a kì í fúyẹ́ ká pé awúwo oníwọ̀n báyìí ó mọ̀ wọn rẹ̀ ni o ló dé fá fún ìtọ́ pé wọ́n dé pé alówó lódù bí yèrè tó yẹ pé òǹṣòwò tẹ́ pé wáyé ló mọ̀ tó kó orúkọ ẹ̀ olórúkọ tó yẹ pé ó wọ̀n dé mi yẹn Alhaji Isiaku Ibrahim ló sọ̀rọ̀ sókè tó yẹ pé nígbà kan rí nínú ìjọba ara wa lẹ́ẹ̀kejì tẹ́ pé òun ni tẹ́ pé ó jáde látìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú kan NPM tẹ́ pé ní ti owó ni àti pé àwọn tó jẹ́ pé wọ́n da yẹn lẹ́ pé ó lẹ́nu olórúkọ mẹ́ o ló wá sọ̀rọ̀ sókè ló ní yé ó ní àsìkò tí a wà yìí tẹ́ pé ìjọba tó wà lórí ẹni àkọ́kọ́ ààrẹ Muhammadu Buhari ó ní àwọn ọmọ Nigerians ẹ̀sìn bẹ̀ lẹ́yìn ẹ̀yìn àwa èmi àwọn pé wọ́n ń kú lọ látàrí kíni o látàrí ebi ó sọ ilé di mímọ̀ pẹ́gẹ́ bó ti sọ pé ìpínlẹ̀ tí òun ti jáde wá Nasarawa ó lóun kábàámọ̀ pé òun yànda ẹ̀ òun ṣe gbogbo ètò ní ti owó ni o ní ti ká ṣe ìkéde àti ìpolongo ni o ìwé ìròyìn ni o orí ẹ̀rọ pé àtìlẹ́yìn tó yẹ pé kí ẹgbẹ́ òṣèlú All Progressives ó ní wọ́n dẹ̀ bọ́ sí ó ní àmọ́ sí kọ́mọ̀ọ́sì pé kì í gbóná ká pé òtútù o bí ṣeéṣe ní báyìí láwùjọ pé ó ń dùn gan pé ebi wá ń pa òyìn lásìkò yìí wọ́n sọ tó pọ̀ gẹ́gẹ́ bó ti hàn dénú ìwé ìròyìn láàárọ̀ tí Isiaku Ibrahim sọ ó ní kò tí ì sí ìgbà kan pín tẹ́ pé òun gbà á lérò àbọ̀ òun lọ́kàn pé òun fẹ́ díje dupò ààrẹ ni o kánsílọ̀ ni o alága ni o gómìnà ni o nítorí nàìjíríà onírọ̀ ó ní kódà gan ọmọ Nàìjíríà tó pé tẹ́ ẹ bá gbàgbé ẹ jẹ́ kó òun rán yín létí pé ní Nàìjíríà tó dájú ní àgbáyé pé òun àti olóyè Amesire ni àwọn kọjọ lo ọkọ̀ jẹ́ẹ̀tì ní ẹgbẹ́ agbérapá ọkọ̀ òfurufú ńlá ní ẹgbẹ́ àwọn kọjọ lò ní Nàìjíríà tó dájú ní àgbáyé pé Ọlọ́run bless ó bùkún ó gbogbo àtìlẹ́yìn tóun ní pé àwọn olóṣèlú kò ń ṣe àtìlẹ́yìn fún wọn pé àmọ́ ṣùgbọ́n mọ̀ta eléyìí tóun ṣe pé àbámọ̀ àṣẹ o àṣetán ó di apọ̀ pé ebi ó ní bí tálákà ọba dẹ̀ sùn olówó òní ọrùn ó wá fi ọ̀rọ̀ English àmì káàdì ẹ̀ nílẹ̀ pé beauty is waste when character is ugly ẹni wọ́n bòde Vanguard tó jáde ní àárọ̀ yìí mo ká díẹ̀ gbẹ́nu kó ń bẹ́ ni o ẹ̀ka o. ìrìn àjò ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú alágbàdà mi tó ń lórin lójú kan náà mi wà ń bẹ̀ ni o ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú láàárọ̀ ti tòní o jẹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ilé ìgbé lórílẹ̀‐èdè wa Nàìjíríà báyìí ló wá di tó jẹ́ pé ó ń kànlẹ̀kùn àbẹ̀wò lọ́kàn àwọn aláṣẹ wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí báyìí ni wọ́n ti wá ń wò wípé tó orúkọ yìí ó mọ̀ bàbà jẹ́ káwọn ó ṣe ní tìlú ń fẹ́ ẹ jẹ́ káwọn ó ti kọ̀nsídà àwọn aráàlú láti lè wá nǹkan láti dùn wọ́n nínú o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń làkàkà àti jẹ́yàn bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀lọpọ̀ ló ń làkàkà àti gún mọ́tò ọ̀pọ̀lọpọ̀ ń làkàkà àti kọ́lé bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló necessary fún kó wá lókè pẹ̀lú wọn wòye wípé tó kò sí kékeré alákan tí kì í nílé lórí báyìí kò sí kékeré alábàáhùn náà tí kì í kọ́ tiẹ̀ náà o ó tiẹ̀ tún dẹ́ẹ̀kì tiẹ̀ gan ẹ wò ó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà gbàgbọ́n dòsàn ní ronú nípa pé àní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ nílé lórí báyìí èròǹgbà tó wà lọ́kàn wọn pẹ̀lú ilé tó jẹ́ pé wọ́n sọ di pure water ń gbòòrò báyìí wọ́n ní ilé tó jẹ́ pé lọ́wọ́ tíjọba àpapọ̀ ti parí tó wà nílẹ̀ ó ń lọ bí 5,000 o tó jẹ́ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà fẹ́ kó fi ṣọ̀nù àjìjà ẹ wò ó ní gbogbo ìpínlẹ̀ tá a ní lórílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rìnlélọ́gbọ̀n 34 states tá a ní lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sọ pé wọ́n ti pín àwọn ilé ni wọ́n ti kọ́ àwọn ilé yìí tó fi kárí o wọ́n wá wòye ìpè tó ẹ̀tọ́ ni láti jẹ́ kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó jàǹfààní ẹ̀ ilé ọ̀hún wáyé o
owó bíntín owó ìdákọ̀ mi ló dàbí ẹni pé wọ́n gbélé o wọ́n ní ọjà tí lẹ́jẹ̀ wọ́n ní wọ́n kọ́lé àwọn sí gbogbo ẹ̀ pátá ló nílẹ̀kùn ló sì lórùlé ló ní ẹran ọ̀jẹ̀ ló ní wíńdò wọ́n ní bẹ̀rẹ̀ látòrí 7.2 million naira mílíọ̀nù 7.2 million naira ní èyí tó kéré jù nínú àwọn ilé ọ̀hún nítorí mẹ̀kúnnù lọ́nà náà sì fi kọ́ o wọ́n ní gbogbo apáta ńlá gbọ́dọ̀ nílé lórí wọ́n nítorí náà ńkọ́ ó níbi tẹ́ ẹ̀rìnrìn àjò lọ sórí ẹ̀rọ ayélujára kó ní kálukú lọ rí forúkọ rẹ̀ lẹ̀ wípé òun máa ń fẹ́ o láti jẹ́ alábàápín nínú àǹfààní ilé rọ̀gùnrọ̀gùn tíjọba kọ́ kalẹ̀ yìí o ní àwọn ìpínlẹ̀ gbogbo ẹ wo ẹni tí ó jẹ́ mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iléègbé àti àkànṣe iṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà mo ń sọ nípa ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ èkó babájídé babátúndé fàṣọlá ní orúkọ títí wọn o àwọn ni wọ́n na ọ̀rọ̀ yìí ń bẹ tí wọ́n ní àǹfààní rẹ̀ o kò ní kálukú mọ́ wá gíràpù kọ́pì ẹ̀ lókù báyìí o wọ́n wá ní tàbá ní gbàgbé ọ̀rọ̀ tí mo ń sọ gangan ìròyìn táǹkà yìí ọ̀rọ̀ yẹn oṣù yìí ni o tàbá ní gbàgbé lóṣù tó kọjá ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ó jẹ́ abẹnugan lẹ́gbìmọ̀ aṣòfin ti nílùú àbújá ìyẹn house of representatives speaker alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà lórúkọ títí wọ́n ń jẹ́ wọ́n ní wípé wọ́n ṣe ìwádìí orí ọ̀kan òjọ̀ kan àwọn ọ̀rọ̀ nípa àǹfààní tó rọ̀ mọ́ ilé ìgbé ta ní lórílẹ̀‐èdè nàìjíríà tíjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ń kọ́wọ́ tí wọ́n náwó rọ̀gùnrọ̀gùn lé yìí wọ́n ní ìwádìí wọn tí wọ́n ṣe ń gbà náà ni pé ó dàbí ẹni pé tán dálé ó lọ bí mílíọ̀nù 17 títí tó fi dórí 20 mílíọ̀nù fún ilé kọ̀ọ̀kan wọ́n ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí jẹ́ pé wọ́n kàkúléètì tí wọ́n wò wípé èyí tó bá ti lè gara jù kì í ṣe torí mẹ̀kúnnù ni wọ́n fi ṣe o ṣùgbọ́n àǹfààní ó ti wà báyìí ẹnikẹ́ni tó bá ti rí i pé òun tó ilé ìgbé òun wù òun lásìkò lórílẹ̀‐èdè nàìjíríà kó gba orí ẹ̀rọ ayélujára lọ kó lọ forúkọ lẹ̀ kó sọ fáwọn tó wà níbi ẹ̀ pé tó òun náà ń fẹ́ kan síra mélòó ni wọ́n fẹ́ 7.2 million naira ó pọ̀ jù kọ́lọ́ ń ṣe àníwá inú wẹ́rẹ́ ìfangadi ló wà láàárọ̀ tó ní babaláwìyé what next tó kásáré dé òkè lọ́nà ọjà tó ń gbanú ẹ̀fíìsì market yá ká polówó ọjà. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìjìnlẹ̀ ìròyìn ń tẹ̀síwájú. ìwé ìròyìn The Guardian ni mo gbé dání o pẹ̀lú àkọlé tí mo níbẹ̀ pé Oyèbánjí
akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Èkìtì ó ti kọ̀wé ipò ẹlẹ́ o kábíyèsí Ọlọ́run ìwé aláwọ̀ yìí sọ pé a kì í jẹ méjìlá bàlàdé ẹni jẹ iṣu ò ní jẹyán ọ̀nà láì ẹni jẹyán náà rèé agbójú kúrò lára iṣu ni o ló dín fáfúrò jẹ pé ó hàn dé pé ọ̀gbẹ́ni Bíọ́dún Oyèbámíjí jẹ́ pé òun ni akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Èkìtì ló jẹ́ pé ó ti mú báyìí báyìí pé èyí tí mo ṣe ní ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí akọ̀wé fún ìjọba àlọ́ tó wà lórí lásìkò yìí ó tó gẹ́ ó kọ̀wé ipò ẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bó ti hàn débi pé àwọn àjọ akọ̀ròyìn jọ ni wọ́n jẹ́ kí a mọ̀ ṣe ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní bí pápá bá ń jólókó máa jẹ̀lẹ̀ ló ń ṣòwò fún gẹ́gẹ́ bó ti hàn débi ọ̀hún tó jẹ́ pé ó jẹ́ akọ̀wé fún ìpolongo fún gómìnà Káyọ̀dé Fáyẹmí tó wà lórí ní ìpínlẹ̀ Èkìtì orúkọ tiẹ̀ níbi ọ̀gbẹ́ni Yínká Oyèbọ̀dé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó lọ́mọ òní jíṣẹ́ bàbá ẹ̀ kó jìyà ló wá sọ pé ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun pé gómìnà ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí ó tẹ́wọ́ gba ìwé ìfiṣẹ́sílẹ̀ ẹni tẹ́ pé Bíọ́dún Oyèbámíjí yìí o gẹ́gẹ́ bó ti yàn dé ń bí o pé ní ọjọ́ kẹta pé àmọ́ṣẹ́gbọ́mọṣẹ́ látọjọ́ keje oṣù keje táwa yìí pé ni ó ti bẹ̀rẹ̀ sí pé ó ti kúrò ní oróyè gẹ́gẹ́ bí akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Èkìtì kí ló wá dé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní ètò tó dá ẹ̀rín lẹ̀ ló jẹ́ kí mo tún ká àwọn tó sáwọ ọnú òrò ní ọkọ́dà àràdà ẹlẹ́pàá ìjà tó jáde látàrí pé kí ni o ẹni tó jẹ́ akọ̀wé tó fipò lẹ̀ yìí ó ní èròǹgbà láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì látàrí pé ipò ìdìbò gómìnà tó mú ọ̀rọ̀ ṣe ọ̀rọ̀ English àmì ní purpose is realized when principle are followed bẹ́ẹ̀ máa fẹ́ tètè jí lágbára Ọlọ́run ẹ jẹ́ kó ń tàn tètè lọ sùn tó bá ti pẹ́ sùn báyìí lágbára apẹ́ jí ni o pé ó ń láti kó òróyè kó lè ní àǹfààní àtẹ̀tọ́ láti gbégbèsè gbé àwọn ìlànà àwọn tó máa ṣe kó lè ní àǹfààní láti díje dupò gómìnà ẹ wo ìròyìn yẹn pọ̀ ojú bẹ́ẹ̀ lọ́wọ́ níbi tó ń sọ pé gómìnà gbóríyìn fún wọn yìí pé o ti yẹ ṣe wọn wá sọ nípa ẹni tẹ́ pé Oyèbámíjí yìí pé àṣẹ ẹ bá lẹ́ẹ̀ gbàgbé abẹ́ ìrántí abẹ́ ẹ̀dẹ̀ mọ́ pé nígbà kan ló ti jẹ́ olùkọ́ ní ilé Ifẹ̀ ibi tí Ifá fi òpin ẹ̀kọ́ tì sí Nàìjíríà tó dájú ní àgbáńláyé pé ó di jẹ́ kan náà tẹ́ pé wọ́n kọ́ níbẹ̀ pé àtọ̀ sí yàn pé ní ìgbà ìjọba gómìnà Níyì Adébáyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ó di jẹ́ olórí àwọn òṣìṣẹ́ pé àtọ̀ sígbà yàn pé nígbà tí Fáyẹmí kọ́kọ́ wá nígbà àkọ́kọ́ pé ẹni náà ó di jẹ́ kọmíṣánná pé nígbà tó tẹ́kọ́ tẹ́ gbé ìgbésẹ̀ pé àwọn náà fẹ́ ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Dòdòdó ìpínlẹ̀ Ìwé Orísun mọ̀ ó ní ó pẹ̀lú àwọn tẹ́ pé wọ́n léwájú ńgbà náà tẹ́ pé Ọlọ́run wá ṣeré ni o ìpínlẹ̀ Èkìtì 25 years ago kábíyèsí ọ̀run pé nísìnyí ó wà ní èmi náà tó láti jáde o ẹni wọ́n múrò ní The Guardian tó jáde ní àárọ̀ ìdí ẹ̀ mú kà ń bẹ̀ ẹ̀ ká wó. tó babaláwiye ìrìn àjò ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú o bẹ́ẹ̀ bá ṣe lè la ṣe sọ̀kú rẹ̀ inú ìwé ìròyìn The Guardian èmi náà tún ta kọ́ṣọ́ sí mo gbéra mo tara pàṣà báyìí àwọn àgbà bọ̀ wọ́n ní pé tán fẹ́ po lọ́jọ́ adọ́pẹ́ lóró èrètí ẹ̀ mú dòbú lọ́jọ́ tá àjẹkọ́ pẹ̀kẹ́tẹ̀ ó dàgbà kí ló fa sábàbí àṣàmọ̀ tí mo fi ṣe gbìlẹ̀ yín ìròyìn ọ̀hún tí mo ṣe tán àti kà báyìí láàárọ̀ ti tòní ìpínlẹ̀ Èkó ni mo sáré lọ ní one time o níbi tí wọ́n ti ń jẹ́ kó dimọ̀ pé ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó alàgbà Akeem Odumosu àwọn ni wọ́n kéde rẹ̀ pé tó ǹjẹ́ jẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ ọmọdé langba ìyẹn ọmọ ọdún 12 ni tó dàbí ẹni pé ikú pa lójúdé láìpẹ́ yìí látàrí ìdìpàǹpá àwọn olùkú rẹ̀ nílé ìwé tí wọ́n sì rán lọ sọ́run àṣàǹtẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀hún tó gbomi lójú ìyá àti bàbá lójú ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà tó àtàbí àmọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀hún tó ṣe ni ní kàyéfì tó sọ lọ́gbọ́n kọ́ tó sọ̀rọ̀ mú kọ̀kọ́ pé kí ló lè fa sábàbí ikú àìtọ́jọ́ tọmọ náà ṣe bẹ́ẹ̀ torí wàlẹ̀ àṣàpò ó mọ̀ lágbára o ọ̀rọ̀ ọ̀hún tẹ̀dún ọkàn lọ́pọ̀lọpọ̀ fínrìn lórí ọ̀rọ̀ náà wọ́n bẹ̀rẹ̀ sí ń wò pé kí ló wà lè ṣẹlẹ̀ náà ǹjẹ́ ọmọ ló yàn pín bẹ́ẹ̀ ni àbáwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n tún àkọsẹ̀jáyé rẹ̀ kọ ó mọ̀ lágbára o ẹ wo àwọn àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n ń jẹ́ kó di mímọ̀ nígbà tán gbé fáwọn ọ̀rọ̀ ṣẹlẹ̀ wọ́n ní pé ọwọ́ mọ̀ ti tẹ àwọn mẹ́ta o nínú àwọn 5 tó di pàǹpá ọ̀hún láti gbẹ̀mí lẹ́nu ọmọ náà wọ́n ní kó tiẹ̀ tó di pé ó jáde láyé pátápátá òun náà ni ọwọ́ ti tẹ àwọn mẹ́ta ọ̀hún tó ti wà ní àkàtà àwọn ọlọ́pàá tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wo wọ́n ṣàlàyé pé nígbà tí bàbá rẹ̀ ó sọ̀rọ̀ tó ń tomijé lójú ó ń jẹ́ kó di mímọ̀ wípé wọ́n fún ọmọ ní ọtí kíkan mọ́ ni yéè àgbo òyìnbó àjẹgúnjẹran tá a mọ̀ sá kẹ́míkà olóró lọ́lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ náà pò pọ̀ tó fi mọ́ àgbo òyìnbó àjẹgúnjẹran ní ásídì kan nù kọlọ́n kó ṣàánú wa ní gbé fọ́ọ̀mù náà mú láti mú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìjẹniníyà tó ti bà á ní fún bà á ní àwọ̀jẹ́ tó ti kán gbogbo egun rẹ̀ sínú tó ti bà á láwọ̀jẹ́ lákìnyẹmí ara wọn ni ó ti ní ntánẹ́jì júri ó ti ṣe jìnnà ẹ̀jẹ̀ ti ṣàánú kọlọ́n kó ṣàánú wa ni o bàbá rẹ̀ sọ̀rọ̀ nígbà táwọn ọlọ́pàá ń tú yẹkẹyẹkẹ ọ̀rọ̀ yìí o wọ́n ní bí abiyamọ ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin abiyamọ lọ́kùnrin bẹ́ẹ̀ ló máa ń so lójú bíi tòtò wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn iléèwé ìgbà táwọn náà sọ̀rọ̀ Yorùbá ní pé ta ni ó mọ̀ọ́kọ́ dání tí ò ní roko sọ́dọ̀ ara rẹ̀ náà iléèwé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiwọn ẹgbàgbé léwé ọ̀hún tó wà lágbègbè ibi tó wà lẹ́kọ̀ọ́ àdúpẹ́ Ọlọ́run o ń jẹ́ kó di mímọ̀ pé Sylvester ọmọ ìta ń sọ̀rọ̀ ń parẹ́ yìí ká mọ̀ tàn ra wàjẹ́ ó fẹ́ràn bọ́ọ̀ gan àsìkò tó máa ń gbá bọ́ọ̀lù mọ̀ dàbí ẹni pé ṣubú tó ṣe àwọn ọ̀rẹ́ ò mọ̀ ná kẹ́ wọn ò mọ̀ fọwọ́ kan wọn ṣe nǹkan kan fún o iléèwé ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà táwọn àjọ ọlọ́pàá ń sọ pé what do you mean
are we daft, are we mentally derailed, are you telling us we don't know what we are doing? ẹni tẹ́ ń gbìyànjú àti sọ fáwa nípa àmọ́ tá à ń ṣe àbí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fímúfínlẹ̀ wọ́n rí i pé lóòótọ́ àti lódodo wọ́n fọmọ ẹni nǹkan mọ́ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjẹníyà ọmọlọ́mọ ṣe bẹ́ẹ̀ orí ìwàlẹ̀ àṣẹ láì tọ́jọ́ ó dùn ní o àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó ń bẹ lákàtà àwọn ọlọ́pàá yìí wọ́n ní bó tilẹ̀ wù kó kíkíní kan kéré bíi iná gún ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà iṣẹ́ rẹ̀ ẹ gbàgbé nípa pé wọn ò gbọ́n ẹ gbàgbé pé wọn ti dàgbà ẹ gbàgbé pé ọjọ́ orí wọn ò tí ì tó lọ sọ́gbà tọmọkọ́ ẹ gbàgbé nípa ẹ ẹni tó mọ̀ láti pààyàn sẹ́wọ̀n náà gbọ́dọ̀ lè afárá ó lè gbọ́dọ̀ fi ara da ìjẹníyà tó jẹ ní ìbámu pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí ó ṣe o ṣe wá ra àwọn méjèèjì tó kù ẹlẹ́dàá o ẹ̀dá kì í ro kókó mọ̀ dé o ẹ̀dá kì í ro dòkó mọ̀ bọ̀ ibikíbi tí wọ́n bá wà àwárí lóbìnrin wà nǹkan ọbẹ̀ ni lágbára ọlọ́wọ́n bá iṣẹ́ òṣìṣẹ́ àná nígbà tá a láwọn ọlọ́pàá tó gọ̀ lórílẹ̀‐èdè wọ́n ṣe iṣẹ́ wọn bó ti yẹ nínú ìwé ìròyìn The Guardian ló ti jáde láàárọ̀ tí tóní kígò kí ó tó kà á ẹ̀mọ̀ kó ojúmọ́ gbogbo ẹ̀ tó ń gbọ́ wa. káwọ̀ ìwé ìròyìn The Nation ni mo gbé dání oyè ilé tí mo fẹ́ fètè kàn yìí àkọlé tó gbèrú pé àwọn ọ̀dọ́ tínú ń bí wọn kan náà lulẹ̀ ń ṣe ọlọ́run olùṣọ́ àgùntàn kan o látàrí kíni ń tẹ́tílẹ̀ pọ̀ jù pé wọ́n ń wọ́ ọmọbìnrin kan ni o àkọlé tó gbèrú sí ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní ìbínú gbé inú fùfù níyàwó ilé wa di ilé ariwo gbáà àti pẹ̀lú bí bàbá bá ń bínú tó bá torí ẹ̀ gbé ọmọ ẹ̀ sínú ẹ̀rùn bí bàbá bá padà yọ inú ẹ̀rùn máa yọ ọmọdé á jẹ ọmọdé ìpani ni lórí bá fún ìtẹ́ pé ó wọ̀n de pé àwọn ọ̀dọ́ kan tí ń bí níbo ìpínlẹ̀ Èkìtì náà gbọ́dọ̀ ní olú ìlú ìpínlẹ̀ Adó Èkìtì ni wọ́n gbé ìgbésẹ̀ pé látàrí ọmọ ọdún méje kan tẹ́ pé wọ́n ti ń wá tó yẹ pé wọ́n rí ni wọ́n á gbé ìgbésẹ̀ pé wọ́n san kí ló dé gẹ́gẹ́ bó ti wọ̀n dé nínú ìwé ìròyìn ní ọjọ́ tíṣídẹ̀ẹ́ ọjọ́ ìṣẹ́gun tó kọjá yìí ní Démiládé gẹ́gẹ́ bí orúkọ ọmọbìnrin tó kàn wáyé pé wọ́n padà lọ kẹ́fín lọ rí àwọn òbí ẹ̀rọ níṣẹ́ ni kí ni wọ́n náà pap ní ẹ̀kọ́ ni pé lọ́rọ̀ ẹ̀kọ́ wá fún àwọn ìbátan àwọn ẹ̀dájà tí mọ́mí fẹ́ jẹ́ ẹ̀kọ́ o àmọ́ tí wọ́n mẹ́ta ọmọdé lọ ni wọ́n padà láti ọjọ́ ajé àmọ́ tí wọ́n mọ̀ ṣá nígbà táwọn òbí pé ààrẹ wọ́n gbé ìgbésẹ̀ ṣé ọ̀rọ̀ ìwé alábìyẹ́ mi ni ó ní ẹni bá lè nà ni òun ló lè gbèjà ni wọ́n gbóhùn sókè pé ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin ẹgbẹ́ wa máa rí Démiládé o nígbà táwọn ọ̀dọ́ wa máa kẹ́fín ní ọjọ́ tíì ọjọ́ ìṣẹ́gun náà kẹ́fín pé ilé oníṣẹ́ Ọlọ́run yìí ó jẹ́ pé wọ́n ti bá padà rí òkú ọmọdé bí pé ó ti bá pọ̀ kí ló wá dé báwo ló ṣẹlẹ̀ wọ́n ní gẹ́gẹ́ bó ti yàn dé níwòrán pé yé pé ọmọ oníṣẹ́ Ọlọ́run yìí kan wà tẹ́ pé ó ní skánskan ní àgànná pé òun ni wọ́n kẹ́fín ni wọ́n rí ṣèwádìí náà rí pé ó fi bí ẹni mú ọ̀bẹ láti fi ṣe ọmọdé léṣe láti ṣe wọn bá kú gbọ́wọ́ pé lọ́wọ́ mú kí àwọn ọ̀dọ́ bínú pé kéèyàn ṣe irúlé kó wá mo jẹ níbo ṣé ọ̀rọ̀ English àmì náà parí pé every fruit bearing tree will be stored gbogbo ibi bá ti ń sọ̀tọ̀ báyìí wọn á kókó ń pò tì ní pé ọmọ sàn ló kókó báyà ẹ ohun tó jẹ́ pé ọmọ pásítọ̀ ṣe tó jẹ́ pé ó ní àgànná lórí ó ló jẹ́ kan pé wọ́n lè sún ní oníṣẹ́ Ọlọ́run àwọn ọlọ́pàá ti dá sí o ó wà lójú ekele ìwé ìròyìn The Nation ní kẹ́ni wọ́n mú ẹ̀ka ó. Babaláwo o ìrìnàjò ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú nínú ìwé ìròyìn The Guardian ni alágbẹ̀dẹ mi tó ń lórí lójú kan náà àmì wà ń bẹ ni o apẹ̀nà tó sùn lókun olúwa olómọ tó lè jí o ìyẹn jẹ́ mọ̀ pé nínú ìwé ìròyìn láàárọ̀ ti tò ní gbangba ni ó wà nínú ìwé ìròyìn The Guardian ọ̀hún tó wà níwájú mi o níbi tán ti ń jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ The African Union mò ń sọ nípa àwọn àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ àwọn ni wọ́n gbéra ìrìnàjò lánàá òde yìí tí wọ́n fi nókun lókun fi ìmọ̀ wọn ṣọ̀kan o pẹ̀lú àwọn amòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tó fi dórí àwọn Nigerian senators ni mò ń sọ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin àyẹn House of Representatives pẹ̀lú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tá a mọ̀ sí House of Senate gbogbo pátá ni wọ́n ń sọ̀rọ̀ nígbà tí wọ́n ń bá ìjọba ilẹ̀ Britico sọ̀rọ̀ tí wọ́n bá wọn lẹ́nu lọ́rọ̀ ìyẹn nílùú London ní pàtàkì nìyẹn ní England lọ́hùn tí wọ́n jẹ́ kó di mímọ̀ wípé kí ló wá dé tẹ́ni tó dé la rí tẹ́ni tó ń bọ̀ àmọ́ kí ló wá dé náà tó jẹ́ pé àfẹ́ mọ́ yọra wa nípọ̀ṣìn ṣé lórí àdójúkọ ti àjàkálẹ̀ àrùn Omicron tó mìlú tìtì lásìkò yìí COVID-19 wá náà kò fẹ́ le tó yìí ṣùgbọ́n ìyẹn wà ní pé ká máa yọra wa nípọ̀ṣìn ká máa sọ pé àwọn kan ò gbọ́dọ̀ wá sọ́dọ̀ yín o lásìkò yìí kò dáa tó ẹ̀já yanjú ọ̀rọ̀ yín tùbí nù bí káwá wá tù sí àdójúkọ ti Omicron ní o nípa pàpà bá ẹjẹ àgbàgbé pa máa sọ pé káwọn kan mọ̀ wá ẹ wo lọ́gán lórí wípé bóyá ẹ pàlélé àwọn orílẹ̀-èdè kan kí wọ́n mọ̀ wá sọ̀rọ̀ yín ẹ̀wọ̀n ní ẹ̀yà tètè gbégbèsè àti gbé kúrò báyìí ẹ wo ọ̀rọ̀ yín náà ni wọ́n wá ń gbìyànjú àti sọ̀rọ̀ pé tí ó bá fi lè di 20 oṣù tá a wà yìí gangan tí í ṣe oṣù kejìlá ọdún 2021 yìí o ìjọba United Kingdom láti àkàtà àwọn tí ó jẹ́ aṣojú wọn sí orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn ìlú míì wọ́n ní pé wọ́n wá wọ̀rọ̀ kọfí ṣàdá lórí bí wọ́n ó ṣe yọ̀ǹda orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ìlú míì tí wọ́n ti palẹ̀lé pé wọ́n gbọ́dọ̀ wọ asọ́dọ̀ àwọn láti lè jẹ́ kí wọ́n máa rìn lọ́rìn bọ̀ bó ti ṣe wù wọ́n o
lọ́wọ́ nínú àwọn ìwé ìròyìn tuntun nínú ìròyìn tó ń bẹ lábẹ́ rẹ̀ wọ́n ń jẹ́ kó di mímọ̀ wípé fún ìgbà àkọ́kọ́ ní orílẹ̀-èdè Uganda o wípé wọ́n ti rí ẹni àkọ́kọ́ tó tẹ́rí sí làásìgbò tí Omicron yìí o wọ́n ní pé lára àwọn arìnrìn-àjò 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tán gbéra láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí Uganda ara wọn ni wọ́n ti gbé rí o tó jẹ́ pé kínní tó ti gbé wáyé nínú ẹ̀ náà ti ń jẹ́ kó di mímọ̀ pé tó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà o wípé wọ́n sọ pé àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ míì ní kíní iṣẹ́ tún ṣẹ́yọ lára wọn tí wọ́n sì ń wò pé kí la wọ̀rọ̀kọ̀ táì ṣàdá lórí rẹ̀ torí pé kíní yóò gbọ́dọ̀ lè máa ràn lọ mọ̀mọ̀mọ̀ bíi pápá inú ọyẹ́ báyìí ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ń pọ̀ jù amọ̀lẹ́gbìmọ̀ aṣojú ṣòfin wa gbogbo ìgbésẹ̀ ni wọ́n ń gbé báyìí wọ́n ń pàkíyèsí àwọn ilẹ̀ òkèèrè tí wọn ò fẹ́ fààyè gbà wá láti rìnrìn àjò wá sọ́dọ̀ wọn wípé ṣé ẹ mọ̀ wípé yóò mọ ṣàkóbá fẹ́ ètò ọrọ̀ ajé tiyín àti tiwa náà ni nítorí kárìnkápọ̀ báyìí yẹni o kì í ṣe pé bóyá àwọn sọ̀rọ̀ àwọn di alákòóbá o láti orílẹ̀-èdè Nàìjíríà láti kóbá àwọn orílẹ̀-èdè míì látàrí wípé kíní ti fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà àwọn ò fẹ́ sọ di tọ́rọ́ fákálẹ̀ tí wọ́n mọ̀ pín o pé gbogbo ìgbésẹ̀ náà níjọba ń gbé lórílẹ̀-èdè Nàìjíríà pé tó kí kẹ́kẹ́ ya pamọ́ kíní lẹ́nu o lára àwọn tó ti mú tí ò gbọ́dọ̀ tún mẹ́lòmíì mọ́ ẹ wo inú ìwé ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní bẹ́ẹ̀ni ìròyìn ọ̀hún wà o. káàbọ̀ bí kò ìwé ìròyìn Vanguard ni mo padà sí pẹ̀lú àkọlé má bínú ilé tí mo rí yìí ó kábíyèsí Ọlọ́run pẹ̀lú àkọlé tó pé 2023 dọ̀pẹ́ sí ìlú àtìlẹ́yìn rẹ̀ ọ̀pá rẹ̀ gángan rẹ̀ pé Àtíkù Alhaji Abubakar Àtíkù à ń bẹ lẹ́yìn ẹ̀ láti di ààrẹ ní Nàìjíríà tó dájú ní àgbáláyò àkọlé tó gbèrú nìyẹn ṣé ọ̀rọ̀ ìwé aláwìyé mi ni ó ní tí ayé bá wà lẹ́yìn ayan lágbára Ọlọ́run inshallah ayan ó pàdé ẹ̀jẹ̀ àti pẹ̀lú tí ajá bá lẹ́nu lẹ́yìn báyìí á pọ̀ bọ̀ òun ló dín fáfọ̀n tẹ́ pé wọ́n dé pé ẹnìkan tẹ́ pé alága fún àjọ fún iléeṣẹ́ kan dáa tí orúkọ ẹ̀wọ̀n dẹ́bi olóyè gíga Raymond Dọ̀pẹ́sí ló ń pè pé ẹ̀yin apá àríwá gbùngbùn North Central ẹ ṣe àtìlẹ́yìn fún ẹni tó jẹ́ pé igbákejì ààrẹ ní Nàìjíríà nígbà kan tó jẹ́ pé orúkọ ẹ̀wọ̀n dẹ́bi Alhaji Àtíkù Abubakar láti di ààrẹ ní ọdún 2023 kò ń ṣe òní kan ó léwájú pẹ̀lú àwọn tẹ́ pé wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ tẹ́ pé èrò wọn ju èrò inú wọn kó nú ọ̀rọ̀ wọn ṣọ̀kan pé Àtíkù ó di ààrẹ ní 2023 ni wọ́n gbé ìgbésẹ̀ ò níbo ní olú ìlú Àbújá ní ọjọ́ Tuesday ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n jókòó papọ̀ sọ pé ẹ ṣe àtìlẹ́yìn fún o ó ṣe àlàyé tó pọ̀ ń bì yìí ó ní ẹ wò ó ibi tí afínàdé ṣe àtìlẹ́yìn fún Àtíkù ní ẹ jẹ́ ká kọ́ sọ nípa ti Nàìjíríà tó dájú ní àgbáláyé ṣé ọ̀rọ̀ English àmì ni ó ní your outcome in life depends on who is backing you pé ibi tó máa dé ohun tó máa jẹ́ láyé pé ó ní ṣe pẹ̀lú àwọn tó máa tẹ̀lé yín pé ẹ wo Nàìjíríà táwa yìí tó dájú ní àgbáláyé yẹ̀sán ló capital yẹn pé àwọn ọ̀dọ́ ó dàbẹ́ ni pé lásìkò yìí wọ́n ti dàbẹ́ ni pé wọ́n ti rán lápá aláìní kan ṣe ni pé àwọn hospital wa ilé ìwòsàn akọ́dà pé àbí ọgbà ibi tó ń ti tẹ́ òkú sí pé bẹ́ẹ̀ ló ṣe rí o pé àti pẹ̀lú pé àwọn ọ̀dọ́ wa táwọn sọ tó pọ̀ ń bí o pé kò dẹ̀ sí nǹkan tó fà á pé kì í ṣe pé Ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀ o ibi tí a bára wa nípasẹ̀ àfọwọ́fara wa náà ni pé àwọn agbéyẹ̀wò á ṣe lápàtàn lápàsì níwájú àtẹ̀yìn pé àwọn ní gbogbo àwọn ìkórè táwọn kan tó ń pè pé bí ilé àbá ṣe gbé a lọ ní ìdàlà ní àmọ́lẹ̀ pé wọlé àwọn wò pé ta ló lè ṣe tó yẹ pé ó lè mú kí ìṣọ̀kan kó wà Nàìjíríà tó lè mú kí nǹkan kó bọ̀ sípò làwọn fi gbé ìgbésẹ̀ pé ẹni méjì kọ́ ó níbi tó yẹ pé bí mílíọ̀nù mẹ́rìnlá ọmọ ló jẹ́ pé kò sí nílé ìwé látàrí pé kí ni àwọn kan lọ jí wọn gbé nìkan àwọn kan ṣe ó ní àwọn awọ ẹni tó lè ṣe làwọn rí pé orúkọ òkú méjì o òun náà ni Waziri Àtíkù Abubakar làwọn ṣe ń pè pé wo ìlú tó ń bẹ lọ́wọ́ àwọn yìí o àgbàmọ́lẹ̀ ni o àkúbà ni o gángan ni o omere ni o pé àti bàtà Àtíkù Abubakar làwọn ṣe kí ni o làwọn ṣàṣẹlẹ̀ ní ọdún 2023 láti di ipò ààrẹ o ẹ wo ẹni wọn mú ìròyìn Vanguard tó jáde lọ́rọ̀ yìí díẹ̀ mo kà ń bẹ̀ yín náà ẹ̀ka yòókù ẹ̀ka o. ìwé ìròyìn Vanguard náà ni mo ti sáré mú ìròyìn ní pàpàpà jẹ́ sáré gba ìpínlẹ̀ Èdò lọ ǹjẹ́ kí lóhun tó ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá níbi tí wọ́n ti ń jẹ́ kó dímọ̀ pé ní ọjọ́ Jímọ̀ tó kọjá o pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọjọ́ Jímọ̀ tó kọjá ní ìpínlẹ̀ Èdò níbi tó dàbí ẹni pé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn ọlọ́pàá wọn fi gbéná wojú ara wọn ọ̀rọ̀ wọn ló di iṣu àtàyànyàn tó fi di àlànà yìí níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí tán ti gbójú agan sí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ bí olórí iléèwé náà tá a mọ̀ sí school principal ǹjẹ́ kílẹ̀ ṣẹ̀ tó dàbí ẹni pé school principal ń ṣe o wọ́n ní pé ìwà tí ó hù àti ìhà tí ó kọ sí àwọn akẹ́kọ̀ọ́ yìí ló dàbí ẹni pé bí àwọn akẹ́kọ̀ọ́ nínú tó dàbí ẹni pé wọ́n fi wá bẹ̀rẹ̀ sí gbójú agan sí olùkọ́ àgbà wọn o wọ́n mú nǹkan lẹ̀ lánàá ní ilé ìwé tí wọ́n pè ní Ìdógbò secondary school ìyẹn tó wà ní ìjọba ìbílẹ̀ Ìpọ́ba Ọ̀kà ní ìpínlẹ̀ Ẹdó wọ́n ṣe lálàyé pé lẹ́yìn ìgbà tí àwọn akẹ́kọ̀ọ́ yìí tí wọ́n gbójú agan sí ẹni tó jẹ́ adarí ilé ìwé náà tá a mọ̀ sí school principal tí ó fi ẹsẹ̀ fẹ́ wọ́n lé ọ̀gá àgbà wọ́n lé jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ alàgbà sáré ẹsẹ̀ sì kàn wọ́n pàkọ́ lẹ́yìn náà ni wọ́n padà sí ọ́fíìsì rẹ̀ tí wọ́n sì ṣe gbogbo ẹ̀yánmọ̀yánmọ́ wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́
ní iléèwé ọ̀hún. Wọ́n ń ṣe lálàyé pé bẹ́ẹ̀ sì rí àsìkò ìdánwò ni wọ́n wà o, ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn ọmọ iléèwé náà pẹ̀lú àwọn ọlọ́pàá níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí lé àwọn ọlọ́pàá kiri, wọ́n ṣe lálàyé pé ìhà tí ẹni tí ó jẹ́ ọ̀gá iléèwé ìkọ sí wọn ó dàbí ẹni pé kò fẹ́ tẹ́ wọn lọ́rùn, tí wọ́n wò pé ẹ̀yìn àwọn ló yẹ kó wà o, ṣùgbọ́n tó dàbí ẹni pé ó fẹ́ máa já wọn pa tiẹ̀ gbólóhùn. èyí ló fà á tí wọ́n fi wò pé ọ̀gá píríncípà ìwúlọ́ kan ti wá pẹ̀lú tiẹ̀ àgbọ̀ṣẹ́ wọn náà wò. àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ṣe yánmọ́yánmọ́ wọ́n sì da iléèwé rú, wọ́n bà ọ́fíìsì píríncípà jẹ́ ní ìlú Ẹdó. wọ́n ti wèrè agídí bọlẹ̀ tó kọlọ́n kó ṣàánú wa ní gbogbo bí àtàlágbàtọ́ ṣó dá báyìí ṣá tó àwọn akẹ́kọ̀ọ́ léèwé girama sí àwọn olùkọ́ sí àwọn ọlọ́pàá ńlẹ́nujọ́ mẹ́ta ìṣá inú ìwé ìròyìn Vanguard tún ní o ńlẹ́lẹ́ tún wà. kọlọ́n ṣàánú wa secondary school students wọn náà lè principal bi. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láàárọ̀ yìí ọba tó dákú tí kò nípa tó tún bá wa ṣe tàárọ̀ yìí adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn lólùfẹ́ ìkànnì tí a wà yìí o FEC station ẹ ṣe sà ẹ ṣe ma adúpẹ́ lọ́wọ́ ní akọ́ ìkànnì yìí. that's my wonderful daddy ẹni tó dá the senior labourer tí wà ní rere mímí dòdò mi àjàfẹ́tọ̀ ọmọ ènìyàn kábíyèsí ọlọ́njẹ́ àríyìn pẹ́sà àmì àti àṣẹ o Sarah Olúṣèṣì ló wà nídìí ẹ̀rọ ìjìnlẹ̀ tẹ̀lé láǹfààní àti bọ́wá Sadiq Akínbólú ẹ̀fíìsì dà láìpẹ́ tọ́lọ́ ń gbé lọ́wọ́ yọ lọ́run níjó kó bàjẹ́ o àmì àti àṣẹ o kábíyèsí ọlọ́run English ṣàbísọ pé sí problem sí opportunity kí n tó máa lọ mo ṣe happy birthday sí Adéyẹmí Kẹ́hìndé tí n bá wà gbé ẹ̀ṣẹ̀ ní o ọmọ jígbọ́ pìrìsẹ́ńtà ìní ní o